Elédùmarè ọba tó ní mi tó fún mi lóhùn ẹnu mi. Eré ti yá o. Mo tún péra tó dilé ẹni bí ẹni èèyàn bí èèyàn ni. Adọ́gba délẹ̀ láàrin obìnrin. Ẹ yàgò lọ́nà aya Bíọ́lá fẹ́ wọlé. Olúwayẹmí sí ọmọ lọ́lá tí fọlá yan. Obìnrin takuntakun tí fara ṣiṣẹ́ akin. Máa wọlé máa rọra ojúmọ́ rẹ ló mọ́ ọ sílé ayé. Àyájọ́ òní la bí ọ sáyé o. Ọ̀pọ̀ ọmọlẹ́jọ́ wáyé lọ́jọ́ ọjọ́ yẹn. Ọ̀pọ̀ ti kú wọ́n ti filẹ̀ ṣaṣọbora. 40 ọdún láyé orí ọ̀fẹ́ ni ọgbọ́n orí kọ́. Dúpẹ́ lọ́wọ́ ṣẹ̀dá rẹ tó ní o mọ́ ọbẹ̀ nínú ọlá ńlá. Ìlẹ́jà rẹ̀ Àbíkẹ́ Arẹwà lóbìnrin. Ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ kórìjẹ́ òpẹ́ láyé. Fọláṣadé ló pè mí o. Aláṣẹ Ẹ́sítérì Ayaba Foundation ló pè mí sórí aago. Ó ní àràwá bá ń kọ́rẹ̀ mi tí ń ṣọjọ́ bí lónìí. Àgbékáníṣó orí ọ̀rẹ́ mi alábàárò mi ni. Ọ̀rẹ́ bí ọmọ ìyá ni aya rere ni lọ́ọ̀dẹ̀ èèyàn kan. Ó pé okùn ọ̀rẹ́ yìí gidi gan kò ṣeé fàtú. Àgbéká ní òjò pa mí má ṣe pọ̀rẹ́ mi. Ó pọ́ ọmọ fọdún yìí dún ni lágbára Ọlọ́run ọba. Ọmọ Fátúrò ti Àbíkẹ́ onínúure oníwà tútù bí àdàbà. Ó pé okùn fọmọnìyàn ṣe oníṣọdún bọ́dún lọ láṣẹ Ọlọ́run ọba. Olórin láàfin Abíọ́lá owó màmá Jíbọ́lá mọ̀sí Bọ́lájí olóríire ọmọ ni wọ́n ṣe. Ọba òkè oníjà ọ̀rọ̀ ń gbé sọnù bí òṣè bí ọmọ lágbára Ọlọ́run ọba. Ńlẹ́jàre aya wọn ní gbọ̀ngàn Olúfì máa da gọ́jọ̀gọ́ òjò. Àbíkẹ́ o Fọláṣadé tún ní bá ọdẹ́lé àwọn bàbá tó bí yín lọ́mọ. Mo níṣẹ́ máa lọ ní sí òsì nǹkankan. Tẹ̀lé mi ká lọ òwe. Tẹ̀lé mi ká lọ wá. Sílé Àbíkẹ́ o tẹ̀lé mi ká lọ. Àbíkẹ́ mo rí bà lọ́wọ́ àwọn bàbá tẹ̀yìn kí n tó mọ̀ lọ. Ọmọ Ìfòsán ni ó. Ọmọ Ìfòsán ni ó ní bòkun ọmọ wáṣẹ́ Túndé. Ọmọ Adéèrò Adé owó Adé ọmọ Adé ohun rere gbogbo. Àbíkẹ́ ṣe bí wọn lọmọ onílẹ̀ tó gbonílé. Ọmọ onílẹ̀ tó gbàjèjì nìyí. Ọmọ oníbòkun èrò wọ̀tìrì nílé àwọn bàbá tó bí yín lọ́wọ́ gangan. Ọmọ Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí máa ń gbọ́. Ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà mọ́dọ̀ wá pànàdà. Mọ̀mísí Bọ́lájí ṣe bẹ́yìn lọmọ lóbì ikọ̀ wọ́wọ́ ń tiri wọ́ lóbì ikọ̀ wọ́wọ́ ń tiri wọ̀. Obì tó bá fẹ́ ni awọ̀ sápò òwe ni. Èyí tí ò fẹ́ ni a máa wọ̀ sínú igbó ẹranko burúkú àárọ̀ òun mú jẹ. Wọ́n ní nílé yín yẹ kí mò ń kọyan gan. Bẹ́ẹ̀ lẹ́ ò gbọ́dọ̀ jẹ́ ká bàbà. Wọ́n ní bí yẹn bá wà mọ́ tí òjò bí ti ẹ bá mi fún yẹ̀mí sì dé èmi kóró òun mú láta. Ọmọ olóbì ká já ṣòwò. Òṣèré ọmọ olóbì ìṣèje. Òṣèré ọmọ olóbì ìṣèfà. Àbíkẹ́ o. Òṣèré ọmọ olóbì ìṣẹ̀dínlógún. Tí fúnni lówó títún fúnni lóúnjẹ. Ọmọ tẹ́nígbọ́lá máa gbọ́ o. Ogun torí kan ó jàwúsá. Ogun torí òbí ó jàjẹ̀sà. Ọjọ́ ogun jàwúsá ó kó kán. Ọjọ́ ogun jàjẹ̀sà kò róbì kó lọ nílé àwọn bàbá tó bí yín lọ́wọ́ gangan. Ọmọ ogun tí ń jani tí gbagbá lórí ẹni. Ọmọ dúdú lẹ̀gbẹ́ pupa làbúrò nílé àwọn bàbá tó bí yín lọ́mọ kórìjẹ́ òpẹ́ láyé. Aya Bíọ́lá o. Ọmọ wọn ní gbàgán Olúfì. Àlàó ọmọ Olúfì àròkọ̀lìjà máa gbọ́ bí ti máa koríkẹ́ àwọn bàbá tó bí yín lọ́mọ gangan. Ọmọ Olúfì ọmọ agẹ́sí sanwó. Ṣé bẹ́yìn lọ́ máa lé bí oṣù má fara tìgì nílé yín. Ẹ̀yin lọ́ máa fi jó ẹyẹ tí ń jẹ ní gbangba òkè nílé àwọn bàbá tó bí yín lọ́mọ. Ọmọ kú lódò àwùbí. Ọmọ kú lódò tó ti gbórí wá. Ará àgbórí wọn ò lódò ṣe bómi kú ni wọ́n ń pọ́n mu nínú ilé àwọn ọkọ rẹ̀ gangan ni. Orí ará àgbórí wọn ò lágbà. Ṣé bí gbogbo wọn ní jẹ́ bàbá nílé yín. Ajẹ́ bàbá màmá àjárúgbó nínú ilé àwọn ọkọ rẹ̀. Ojú lẹ́ẹ̀jọ́ fi wò ràn lù. Lẹ́ẹ̀jọ́ fi wò rere. Ó ní fojú àwọn sunkókù làgbòrò lọ lágbára Ọlọ́run ọba. Fọláṣadé ló pè mọ́ ọ̀bọ̀ ní gbàgede. Àgbékẹ́ fúnra ẹ̀ aláṣẹ Clear Kitchen ni àti Ẹ́sítérì Ayaba Foundation adúmáadá Arẹwà lóbìnrin. Ó láṣẹ ìṣàmọ́dún ọdún ayọ̀ ló sì ìmọ̀ṣe lágbára Ọlọ́run ọba. Olọ́dọọdún ní sápórúwé ọdọọdún lè rù wá wà o. Ọdún ònídé káwọn ọmọ òbí lórí àtẹ ọdọọdún láwọn rí ọwọ́ bí ìran. Ibi gíga là ń bẹ́tù ibi gìjàgìjà là ń bẹ́kùn. Òjòjò oníṣòwò kó má lè nájà kókó lára ọ̀tá máa le. Níwòye àmọ́dún ìgbà lè rẹ̀ èlé ni àwo lè rẹ̀ èlé ni ọlá lè rẹ̀ èlé ni gbogbo bí o bá ń dé Ọlọ́run ọba oníjẹ́ orí nira. Àbíkẹ́ o ikú ní bá ń bẹ lóde àyà fún ọ àrùn ní bẹ lóde àyà fún ọ ìbànújẹ́ ní bá ń bẹ lóde àyà fún ọ. Á ṣe ìṣàmọ́dún ọdún ayọ̀ ọdún rẹ ló mọ̀ ṣe òwe. Ó ṣọdún ẹ̀yìn náà o Àbíkẹ́ ti ṣọdún